welcome everybody to the festival. Èní là ń ṣe Oregun EYEBA nílùú Oregun Owopo Family. Bíná mi ìjọ olóko wa máa bọ̀wọ̀ onírèsé. Ọ̀wọ̀ nílé ọ̀wọ̀ lóko ọ̀wọ̀ láàrin ìlú tá a bá ń ṣeré lọ. Àgbèyé mi pè mí ò lárọ̀ ọ̀dá. Àlùkò yé mi pè mí ò ní ẹnu sùn. Yóò kí ẹ bó sùn o. Lékeleke ni wá òun aláṣọ funfun. Aláṣọ funfun. Ẹyẹ ọmọ àdàmọ̀ o. Ẹ̀jẹ̀ kò rere àwa bá wà láyé. This Egungun Festival is very important to the Ayinde family, the Owopo family at large, and to the Oregun community. Because it showcases our culture, it brings indigenousness out of everyone. My name is Onigbongboland. I'm feeling very good about today's festival. Connected to the roots and definitely promoting culture and Yorubaness to the whole world.
Egungun EYEBA òun náà ń dúró dè láti wò. Àgọ́ òṣèré ẹ̀dẹ́ o, adé lọ́nà, ẹ̀dá ìfọ́, àwọn aláṣọ jẹ títí lọ́dẹ. Èsì ni o, èèmà ti ṣe. EYEBA o èdílé dídí ẹni abẹ lọ́wọ́ EYEBA náà ẹ máa gbọ́dọ̀ ẹnu mi ẹni bí gbọ́ngàn kó òkú lódò. Ìwọ ló lọ jẹ wọ́n ló lè kú àrà tó bá wù ẹ́ ló máa fẹ́ kú rẹ ṣe ohun tó máa gbẹ̀ ní foko ẹ̀gbìn pátákó lọ̀gá apáni katapila lọ́kọ̀ òkè rájí ilé bàbá rájí oko. Egungun EYEBA o ọdẹjàkọ lẹ ní àbígbò rárafò àbígbò tí a bá rárafò àkọsàpọ̀ ọdẹjàkọ àbígbò ní ọmọ ìṣẹ́wáyé ọdún tí ọmọ wáyé ayọ̀ kọ́ máa fọ. Egungun EYEBA ọ̀rọ̀ èmi mà ní tèmi ọ̀la mà ní tòṣà òṣà òrìṣà lónìí dẹ́kọ̀ ẹ̀ kú ọba lónìí dẹ́ gbogbo EYEBA má yìí ní ọ̀bú odò má yà bàtà Egungun ẹlẹ́wù ní lọ́nà gbọ́n. EYEBA àsìkò náà tó ìyá àsùnà fẹ́ pèrú abẹ́wò èèyàn tó ṣẹlẹ̀ lẹ́yìn mọ́ṣáláṣí ifá kan gbọ̀gbọ́n olùkọ́gbọ̀n jẹ máa pé fàkìrì òde fún ọmọdé ènìyàn yọmọ òye ẹbúkọ kì í máyé ènìyàn gbọ́dọ̀ tilẹ̀ àpẹta kì í rògùn oníṣẹrẹ kò gbọ́dọ̀ jẹ fún mi ọ̀tọ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ òkìkí gbọ̀yìngbọ̀yìn inú bíbí òbíṣẹ ẹrọ wọn ẹ̀dọ̀ fùfù òfẹrẹ ẹrẹwò orí adéjù àbíwá pẹ̀lẹ́ òun lórí iṣẹ́ ẹrẹ náà torí pàdé olóko níjọba ní oko ẹ̀wọ́ àbọ̀ ọ̀nà níjọba ẹ̀bá ọ̀nà tìkì tọ̀pẹ̀ nípẹjọ́ ṣàánú àfòmọ́ ọmọ aráyé wọ́n péjọ ṣàánú rẹ ìfẹ́ mo ṣẹnu kó tó òun àwọn bẹ́ẹ̀ ni yọ ó pé. àbúni òyìnbó lẹ́yìn ọ̀tá ilé mi òyìnbó orí mi jà àbúni òyìnbó.
Adúpẹ́ fọ́lọ́run ọba tó mú ọjọ́ ìní wá sáyé ẹbí Owopo Family. Ọlọ́run ọba lọ́jọ́ ìní ó fún wa lọ́jọ́ ìní láti gbé ìṣẹ̀ṣe eégún ilé wa láti gbé lárugẹ. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pé Ọlọ́run fún wa lọ́jọ́ èyí ká lè ṣe ká gbẹ̀yẹ. Ọjọ́ èyí ó ti yẹ owó ẹbí Owopo Family, ayé ó ti yẹ Ajeran, ó ti yẹ Eyeba. We should always put culture first. If this culture is stopped, then our Yorubaness is lost, identity is lost, as well as our connection to the root of our culture is lost. Ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe to the world.